ní àtètèkọ́ṣe ni ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run ni ọ̀rọ̀ náà. Ẹ jẹ́ jọ pàdé ara wa ní àgbàlá ọ̀rọ̀ ká lè fi ọ̀rọ̀ kọ́ ara wa lọ́gbọ́n. Àgbàlá ọ̀rọ̀ lèyí níbi à ń gbé mọ́ mi ọgbọ́n lókùnrin lóbìnrin tá ń gbára wa níyànjú bá ti ń hùwà tó tọ́ láwùjọ wa bá ti ń hùwà tó tọ́ ò nígbà gbogbo. Ẹ̀yin olóyè pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ agídìgbò ọ̀rọ̀ iṣẹ́ ó tó àpérò ọ̀rọ̀ àwọn ọmọ wa ní ìwọ ọmọ yìí ìwọ ọmọ yìí ọ̀rọ̀ yìí ìwọ ló kàn gbọ̀ngbọ̀n àní ọmọ tá à ń bá wí tí wàrùn kì í mọ́ gbàgbé wípé ìyún ó parun lójú ọmọ mi àyè ó gbọ́ ọmọ wa yẹ gbọ́sẹ̀ ó ṣe pàtàkì kẹ́ẹ̀gbọ́n tá à ń sọ fún yín àní tẹ́ ẹ bá gbọ́ yóò ṣe yín láǹfààní ní tágbàlagbà wá rí tójú ẹ fi jìn tó bá sọ fún ọ àní ìwọ gangan fúnra rẹ ó mọ gbàdúrà rèwerèwe àní bọ́mọdé bá lásọ bí àgbà èyí ò lé lákìsà ní ọ̀rẹ́ wa àgbọ̀n tá à ń sọ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ létí rẹ sílẹ̀ àgídìgbò ò bá yá mi létí rẹ torí wípé tí àgbà mẹ́ta bá jókòó tí wọ́n bá sọ̀rọ̀ ó yẹ kọ́mọdé ó gbọ́ ni ìrírí báyìí òun là ń pè lágbà táwọn òbí rẹ bá ń bọ sọ̀rọ̀ àní kó mọ́ gbọ́sẹ̀ àwọn òbí rẹ níjọ́sí wọ́n fi ọ́ sẹ́nu iṣẹ́ olóòṣe wọ́n fi ọ́ sí iléèwé ó kọ̀ ó lọ ẹgbẹ́kẹ́gbẹ́ ló kó wọ́n sì ń sọ fún ọ oníkangbẹ́nu sọ̀hún tí wọ́n náà rí pé kò dáa ó yẹ kó yí padà torí pé ọjọ́ iwájú rẹ òun náà fi lé ọ lọ́wọ́ tó bá gbà á tó kọtí kún wàá mọ̀ jèrè rẹ ọ̀tá bá wí èyí tí ń warùn kí yóò mọ̀ parun lójijì ó jẹ́ lọ yí padà mọ̀ parun ẹnu àgbà òun lóbi tí ń gbó tí n bá fẹnu kóbì fún ọ ìwọ má jẹ́ tí n bá fẹnu kẹran fún ọ mọ̀ gbà á kọ́ sí mi lọ́rùn ìbá ìjẹjà mo fi fún ọ mọ̀ gbà ó ṣùgbọ́n tí n bá fi sọ̀rọ̀ fún ọ gẹ́gẹ́ bí kábíyèsí àgbàlá ọ̀rọ̀ kò yá gbà ó ìbá ìjáwọn olóyè mi ìyẹn pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ló fọ́ sọ̀rọ̀ kò jẹ́ gbà á ìbá ìjà gídígbò torí pé ìlú àgídìgbò rèé ọlọ́gbọ́n ló ń jó ọ̀rọ̀ nílùú tó bá gbà á yóò ṣe ọ láǹfààní o àgbàlá ọ̀rọ̀ láwà yìí òun lọ̀rọ̀ ti ń jáde o ẹ̀yin ọmọ wọ̀nyí ẹ bomi ọgbọ́n mu èyí tá à ń bù fún yín ẹ mú àwọn òbí yín ti sọ wọ́n sì ti tó mi létí wọ́n ráwọn olóyè sí mi olóyè pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ bá mi sọ olóyè àgídìgbò náà sọ tiẹ̀ òun ló jẹ́ kí n mọ̀ sọ fún yín o torí pé wọ́n jẹ́ iṣẹ́ yín fún mi wọ́n lẹ̀ lágídí ẹ̀yin ọmọ wọ̀nyí àgídí ò pé agídí ò pé ẹ̀yin ọmọ wa agídí ò dáa àìgbọràn iyín ò sùn àwọn sọni lórúkọ ọkùnrin ọmọ yìí ìyá rẹ ránṣẹ́ wọ́n sì dé wọn kò jí sí ọ̀hún wọ́n bá pè ọ́ wọ́n ń bọ́ sọ̀rọ̀ kò wá nìkan gbẹnu sọ̀hún nítorí bá ṣe òun ló gbà ọ́ pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ìwọ gẹ́gẹ́ bí obìnrin tó bá ti délé pé àwọn obìnrin jọ àtàwọn ọmọ wọn kó bá wọn sòótọ́ ọ̀rọ̀ àgídìgbò wọ́n pa àwọn bàbá jọ kó bá wọn sòótọ́ ọ̀rọ̀ wípé wọ́n bá wọn ọmọ wọn sọ̀rọ̀ káwọn ọmọ yìí ló sì gbọ́ kí wọ́n warùn kì torí bọ́ọ̀rù àgbà ni yóò ṣe yín láǹfààní ẹ mọ́ gbàgbé wípé ọmọ tá à ń bá wí tí warùn kì yóò parun lójú kì í ṣọ̀rọ̀ ẹnìkan rárá bó ti kára ilé. kí n tó máa lọ Clemento Ọládìméjì lórúkọ tèmi èmi náà ni dàrẹ́tọ̀ project yìí. I am Bùkúnmi Ọlábìdòyè èmi ni mo ya iṣẹ́ yẹn tí mo dẹ̀ edit ẹ̀. Orúkọ tèmi ni Michael obìnrin kan ṣe tó ń jẹ́ Michael tó bá ti ń wo àwọn fídíò sí ẹ máa like kẹ̀dẹ̀ máa fi ránṣẹ́ sáwọn olólùfẹ́. Dàtí tù sí kẹ́ máa share. Olúwapẹ̀sẹ̀ láyé lórúkọ tèmi àwọn tèmi á máa pè mí ní TJ Pride TJ Pride èmi náà ni olóyè àgídìgbò nínú àgbàlá ọ̀rọ̀. Joseph Ajíbóyè lórúkọ tèmi ń jẹ́ the anointed presenter yín rèé tí ò ní bàjẹ́ láíláí àgbàlá ọ̀rọ̀ kílípù tá à ń ṣe yìí ẹ máa wò ó ẹ máa like ẹ máa subscribe ẹ máa share èmi gangan èmi ni kábíyèsí àgbàlá ọ̀rọ̀ Ọlọ́run ló fún wa ṣe àwa náà kọ́ ẹ kàn máa share o ẹ máa gbádùn ẹ lọ. pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ lọ̀rọ̀ yìí
tànà ní pọ̀pá ẹni tó bá tàbá kó má fi ṣe bínú ṣe ni kó ṣàtúnṣe kó má bàjẹ́ sí kòtò. Joseph Ajíbóyè ní kábíyèsí Àgbàlá Ọ̀rọ̀ tó sìn Ọláyíòyè lólóyè Àgídìgbò Michael obìnrin lólóyè pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹ wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan kájọ gbádùn ara wa káfí ìmọ̀ kún ìmọ̀.